túbò fún ẹ̀kọ́ lè kéwù ìwé kéwù àti kọ́ àti kàlẹ́ yẹn máa kọ́ bẹ́ẹ̀ ọgbọ́n ọ̀sẹ̀ tó ní àbọ̀dọ́ èmi sì mẹ́pẹ́ gbogbo tí wọ́n sọ yọ ọgbọ́n ni èmi kọ́ mo ní èmi kọ́ mo ń ṣe ọlọ́run lè ṣe. ó wù yín kẹ́ sọ́mẹ́ Olódùmarè kò sí nínú àlùkùránì sọ́ba tí ń ṣe dáwọ̀ wà náà sọ́ba tí ń pèpè sọ́nà ọlọ́run. àwọn ọba tá a mọ̀ Dáúdà gan jọba àlẹ́sàlá kìí ṣe kọ́ pa òrìṣà rẹ̀ sórí Sùláìmánà náà ṣe ìtàn táwọn akọ́wò ìtàn tí ó máa wà tí wọ́n kọ́ nù. Ntọ́ba sì wọ́n ká gbogbo ṣe láàṣàfà ọgbógun tọ́lọ́run. Torí èmi kọ́ mo ṣe ra ìlà mi kọ́ mo ń pèpè sọ́nà ọ̀dọ̀ báyìí. Mi kọ́ mo ní wọ́n pa òòṣà tí ń pa àwọn ọmọ wa rẹ̀. Àwọn òòṣà tí ń ṣẹ́ tuntun ní ìsìn ẹ̀jẹ̀ nígbà. Ẹ̀jẹ̀ èèyàn abáwa lébà ẹ bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà báwọn èèyàn òòṣà tí ń ṣẹ́ tuntun ní ìsìn àwọn òòṣà tí lọ́nà kan àwọn náà gbẹ̀jẹ̀. Àbí wọ́n ìsọ́wọ́ wọ́n fi yàn bọ̀ òun tẹ́lẹ̀. Sọ́sẹ̀ ẹsẹ̀lẹ̀ òòṣà tuntun tí ń ṣẹlẹ̀ Yorùbá ní ìsìn èèyàn ní máa gbà ọwọ́ jẹ́ pé ara èèyàn ó ti wá di pọ́ńtọ̀ lọ́jà. Nítorí ẹ̀jẹ̀ nìkan gbígbà wọn ò ní ìdí ara. Máa bá ti dúró lọ. Nǹkan lásán yẹn ní ká àwọn ọmọ wa láyé. Wọ́n kàn fi gbọ̀ngàn láyé kó sì ní ilé sọ̀rọ̀. Tí wọ́n èèmù débi wọ́n ti pa wọ́n máa dúró ẹ̀gbọ́n báyìí bẹ̀rẹ̀. Òkú yẹn wọ́n wá dùn wọ́n á máa pera wọn àwọn babaláwo. Àwọn àfẹ́ àkàrà ti jọ́ ìbabaláwo. Àwọn àfẹ́ àkàrà ti ń ṣe. Àwọn pásítọ̀ náà ti ń ṣe yòó. Mọ́ òògùn ibi àti mọ̀tí lóògùn ọ̀dọ̀ àwọn babaláwo. Ara àwọn ọba gan tí ẹ pèpè sí náà lọ wọn ní òrìṣà. Ó kọ wọn gan òrìṣà ní ọ́fíìsì. Bọ́ọ̀lù yóò ṣe máa pẹ́ Yorùbá sí ọ̀nà òrìṣà ṣáṣà ni. Tí ẹ máa ń yẹn bọ̀ nǹkan máa ń ṣe nǹkan ṣé tradition yẹn ṣáṣà yẹn pè ṣéṣe yẹn pè ẹ̀sìn yẹn pè. Orò ìdílé tiẹ̀ ẹ má gbé wá bá wa. Tẹ́yìn ọba máa ìtàn Ògún ọmọ Èkìtì ni kìí sọ ọmọ àwọ̀. Kí lọ́kàn wọ ọ̀wọ́ àtògún? Èṣù Èkìtì ló fún wa. Èṣù Èkìtì. Ọ̀rúnmìlà Èkìtì náà. Bẹ́ẹ̀ni Ògùn Èkìtì ló ti wá. Kẹ́nìkan já wa. Kí wọ́n lọ́kàn wo àwọn olóòṣà dáàbò ń lù yìí bí ẹ bá ṣe ẹ̀bẹ̀ ṣẹ́ òòṣà tuntun. Àjẹkù wọn tó ń tán bá kí wọ́n ti pàwọ́ lù. Ẹ má gbà o. Ẹ tí ọ̀pá ti mọ Ọlọ́run lọ́gbọ̀n fún mi lọ́gbọ̀n ẹ má gbà kọjọba. Ẹ gbọ́dọ̀ gbà o. Kábíyèsí o. Ẹ gbọ́dọ̀ gbà. Ẹ tí ọ̀pá ti mọ Ọlọ́run ní ọ̀kan ṣoṣo tó sì mẹ́ pé nígbà tó ń bá tó mọ Ọlọ́run pé mọ́sálásí ogún òun ni a lè gbà kí ẹlẹ́bọ àbí ẹtí ń bọ̀ ìsà kọ́ máa jẹ́ olórí mọ́sálásí nítorí ọba ìlónìí mọ́sálásí iṣẹ́ ọba sì ní kóòwò náà tó tọ́jú ọ̀wá lè máa forí balẹ̀ ó. Ṣé rí tí a máa sọ pé bíbọ àti sísìn kò yẹ ẹnìkan kò ìbáwò kó ṣe lẹ̀kẹ̀ ìbáwò ògún kó ṣe àdá ìbáwò Ṣàngó kó ṣe bàtà ìbáwò bígẹ́tì kó ṣe mọ́tò
ó wu ẹnìkan kọ́ sáàrà bí sísìn àti bíbọ ẹ̀ńtọ́ yẹ ojú ọlọ́run. nítorí bẹ́ẹ̀ bá ti fi sísìn àti bíbọ nìkan bẹ́ẹ̀ bá ti fi fọ́lọ́ kò sí nǹkan kan tó kù fọ́lọ́. ọlọ́run ní nǹkan bí kò sí what's left for God. Kí ló kù fún nígbà tí ẹ bá ti sọ pé ẹ wá ní àwọn bàbá wa Ṣàngó, Ògún, Ọya, ẹni prophet làwọn náà messenger làwọn náà káàtì ẹ̀gbà ẹ̀yà ti ẹ̀gbà prophet wo ló tó sìn. ayẹyẹ ẹ̀já gbà pé Ògún prophet ni o ẹ̀já gbà káàtì ẹ̀gbà pé wọ́n rán sí ìran Yorùbá ni messenger ni o ẹ̀já gbà bẹ́ẹ̀ ẹ̀já gbà kọ́ ya àní sótó sìn sótó bọ́. Abẹ́yìn gbọ́ mọ́ náà ni. Sẹ́gbọ́ ẹgbẹ́ sọ fún mi kọ́ yẹ àpọ̀ mọ́. Kò tí ì sí ẹni náà tó lè gbọ́ Ọlọ́run máa pín nígbà ẹ̀ wá lè sin Ọlọ́run. Ẹ tó ń sin òrìṣà. Ẹ ti fún òrìṣà àtọ́lọ́. Ẹjọ́ náà kí lọ́lọ́ fi ju òrìṣà lọ́gbà náà. Ẹja ẹbíra yín léèrè nǹkan mí tó bá kù fọlọ́ lẹ́yìn kéèyàn sìn lẹ́yìn kéèyàn bọ́ tí ẹ bá ti wá mú sísìn àti bíbọ fún òrìṣà. Kí ló kù fọlọ́? Kúkú máa sin Ọlọ́run náà, kúkú máa sin kúrọ́ lọ́run rí àbí ẹ̀tọ́ òní. Àwọn tọ̀wọ̀ rí kéèmì wá ní tèmi nítorí ẹ̀mí bí kí wọ́n ṣe tẹnudẹ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tẹnudẹ ní òun rírọ̀ lórí tẹ́ bá ti bẹ̀rẹ̀ tẹnudẹ. Nígbà ìjọ wájú kí ni wọ́n sọ ṣe é pé ogun ò sí lè gbóyè. Aláàbíta láti àbílá kò sí ogun náà. Lẹ́yìn ẹ̀dá wo ayé ẹ̀ bàjẹ́ kọ́ bá sì wà láyé yóò mọ̀ sẹ́sẹ́ mi. Wàláhì tàláhì sọ́mọdé láyé fọ́fọ́ lọ́wọ́ sẹ́lẹ̀ mi. Ta ló tó bẹ́ẹ̀? Wọ́n ò bí máa bẹ́ẹ̀ ní náà bẹ́ẹ̀. Wọ́n ò oṣó tó bẹ́ẹ̀ àjẹ́ èṣù bí wọ́n ti ṣe bàbá wọn nígbà tí ọ̀bẹ kú. Láwùn sáàtì wáyé lè kẹ̀bẹ̀. Láwùn láwà láwùn bàtà. Ẹ má sojo wọ́n dẹ́rù báyìí. Ẹ má jẹ́ nìkan dẹ́rù báyìí wọ́n tó bá ti jọ máa wò ó ẹ̀wù onígbọ̀. Ẹ̀tọ́ ń tọ̀ lọ òǹgá wá ní ọ̀dọ́. Ẹ̀yìn ní kẹ́yìn àfá àtẹ mọ́ jẹun. Ẹ̀yìn tẹ́ má dáwọn èèyàn lò ìní ẹ má jẹun. Ẹ̀yìn ẹ má ṣe kìí ṣùgbọ́n tẹ́ má ti ní wọ́n fẹ́ ẹgbẹ́ jẹ́ kéèyàn ṣe dandan ní bíbí wọ́n ní dandan. Ẹni kó lọ ṣe rántàbà kalára àdá. Kí wọ́n gbá kó lè bá àdáwọ́ sí ṣùgbọ́n tó bá ní kọ́ lọ bẹ́ oríta ọ̀dọ̀ tilẹ̀. Ṣé inú kọ́ ọ̀dọ̀ tilẹ̀ àdíkò túlù ìṣe ìwò lọ́dà? Tó ìwà ló sì máa rí ẹ̀yìn àfá ìwọ gbá ní kọ́ jẹ́ kọ́ gba kọ́ńtrákì yẹn. Kó ní ìwò ó ṣe nǹkan tó jọjú sílùú ìlú yìí ó ṣe nǹkan tó jọjú wo ibi kájọlà yẹn wo ìjẹ́pẹ̀ páàkì wọ́n wá lọ ṣe síbẹ̀ ntí ìfàgbọ́ òyìnbó kó wá sẹ́ni bí ní ìwọ àfá àtọ́sọ mọ̀ sọ ẹgbẹ́ títí ayé ìwọ náà mọ̀ sọ mẹ́tò mo wá ní kéèyàn lọ dé mọ́lẹ̀ àwọn ò ní gbà mọ́ àwọn èèyàn ní gbá oríta ní ẹgbà gbogbo ẹ̀ bí a bá ti rí èèyàn tó bá gbé mọ́lẹ̀ kó fẹ́ dọ̀tí kí ni ká ẹ̀sìn kọ́ mọ̀ sí
sáyé ẹ̀ ń wá gẹ̀ẹ́sì rọ́dọ̀ ẹ̀ sì léèrè. Ọlọ́run súnmọ́ yín ju aṣọ ọrùn yìí lọ. Ebi ìmáàmù wà wájú wa. Ṣé ìmáàmù náà gbàgbà sí? Ìwọ tó wà ní Sáfúẹ̀lì. Ṣé tó àwọn wájú rẹ̀ lọ́gbà? Ibi tó wà náà ni ìbò ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ ọmọ ń gbọ́. Ọlọ́run súnmọ́ kìí ṣe kọsẹ̀ pàtó láìpẹ́lẹ́pẹ́lẹ́. Ìtọ́ wà ní ọ̀gẹ̀. Sẹ̀mí ìrìn àlímù. Ẹtí ẹ̀tọ́ dé tí ó gbọ́